Ẹ kú dédé ìwòyí, ẹ sì káàbọ̀ sí àkójọpọ̀ ìròyìn òpin ọ̀sẹ̀ tó máa ń dé sójú ìwòran yín láti iléeṣẹ́ wa Ọ̀ṣun Reporters TV. Orúkọ mi ni Rúkàyát Abilẹ̀ Ọpẹ́yẹmí. Ẹ lè darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook, Twitter, Instagram, TikTok tàbí lórí wẹ́bsáìtì wa www.osunreportersng.com. Ṣáájú, wọ̀nyí ni àwọn kókó inú ìròyìn náà. Àjọ elétò ìdìbò koro ojú sí àìfẹ́kópa nínú ìdìbò. Ìgbìmọ̀ tó ń rí sí àlàáfíà ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn alámòójútó 45 fún ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn jàǹdùkú olóṣèlú ṣekú pa ọmọkùnrin ẹni ọdún 14 ní ìlú Ìlòbù. Ẹgbẹ́ òṣèlú Accord kọ̀ láti ṣe ìpàdé pẹ̀lú àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó kéré tán, èèyàn 6 ti pàdánù ẹ̀mí wọn látàrí ìwà jàgídíjàgan àti jàǹdùkú òṣèlú ní àárín oṣù 7 ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A ó mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wá fún yín lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí. Rédíò Òròkì mà tún dé o, Rédíò Òròkì mà tún dé o, àwa la gbẹnu sọ fún tìlé tòkó, Rédíò Òròkì mà tún dé o. Rédíò Òròkì mà tún dé o, Rédíò Òròkì mà tún dé o, àwa la gbẹnu sọ fún tìlé tòkó, Rédíò Òròkì mà tún dé o. Rédíò Òròkì, agbẹnusọ fún tilé toko. Ẹ káàbọ̀ padà. Ní báyìí, ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀gá àgbà àjọ elétò ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun, Ìyáàfin Olúwatóyìn Babalọ́lá, ti kìlọ̀ fún àwọn ará ìlú láti má ṣe tàdí sẹ́yìn fún ìdìbò gómìnà ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 bó ṣe ń súnmọ́lé. Ó sọ pé ìdìbò jẹ́ ìlànà tí ó ń lọ lọ́wọ́, kì í ṣe iṣẹ́ ọjọ́ kan. Ó sì rọ àwọn olùdíje àti àwọn alábàáṣiṣẹ́ láti mú ẹ̀kọ́ ìdìbò àti ìfaramọ́ gbogbo ènìyàn pọ̀ sí kí ìgbàgbọ́ àwọn aráàlú lè túbọ̀ lágbára. Iléeṣẹ́ àjọ elétò ìdìbò sì mú kí ìmúrasílẹ̀ rẹ̀ pọ̀ sí i láti rí i dájú pé ìdìbò náà jẹ́ olóòótọ́. Àjọ náà gbé ìpolongo ẹ̀kọ́ ìdìbò kalẹ̀ ní ìpele àdúgbò sádùúgbò láti jẹ́ kí àwọn èèyàn jáde láti dìbò ju tàtẹ̀yìnwá lọ. Babalọ́lá tẹnumọ́ pé kíkópa àwọn aráàlú ní gbogbo ìpele láti ìforúkọsílẹ̀ olùdìbò títí di ọjọ́ ìdìbò ṣe pàtàkì fún ìtẹ́wọ́gbà àti ìdánimọ̀ pẹ̀lú ìjọba tó bá jáde. Ìgbìmọ̀ àlàáfíà fún gbogbogbò ti kọ àwọn olùṣàkíyèsí ìdìbò 41 tí wọ́n sì fi wọ́n ránṣẹ́ sí gbogbo ìjọba ìbílẹ̀ 30 tó wà nípínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026. Olùṣàkíyèsí kan yóò wà ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan pẹ̀lú 15 míì ní agbègbè Òṣogbo. Wọn yóò máa ṣọ́ ààbò, ìfọ̀rọ̀wérọ̀ àwọn olùdìbò àti ìhùwàsí àwọn ọlọ́pàá ní ọjọ́ ìdìbò ọ̀hún. Ìdánilẹ́kọ̀ọ́ náà wáyé lẹ́yìn ìròyìn nípa ìwà ipò òṣèlú àti ikú tó ń wáyé ní Òṣogbo, Ẹdẹ, Iléṣà àti Ilé-Ifẹ̀ láàrin ọ̀sẹ̀ 7 ṣáájú oṣù karùn-ún ọdún 2026. Nínú ìròyìn míì, ọmọkùnrin ẹni ọdún 14 kan ni wọ́n yìnbọn pa nínú Ìlòbù nígbà tó ń gbìyànjú láti ran ìyá rẹ̀ lọ́wọ́ láti sá kúrò lọ́dọ̀ àwọn tí wọ́n fura sí pé wọ́n jẹ́ òṣìṣẹ́ olóṣèlú tó ń dá wàhálà sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé ìjọba ìbílẹ̀. Bàbá ọmọ náà àti ìgbìmọ̀ ìpolongo ìmọ́lẹ̀ fẹ̀sùn kan ẹni tí wọ́n ń pè ní Tanfiani àti àwọn ẹgbẹ́ rẹ̀ pé àwọn ni wọ́n fa ikú náà. Wọ́n sì ké sí ọ̀gá àgbà ọlọ́pàá Ọlátúnjí Dìísù láti mú gbogbo ẹni tó lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà. Tanfiani, ẹni tí wọ́n sọ pé ó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún alága ìjọba ìbílẹ̀, kọ ẹ̀sùn náà. Ó sọ pé òun kò sí nínú Ìlòbù lọ́jọ́ tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀. Ó sì fẹ̀sùn kan gómìnà Adémọ́lá Adélékè àti ẹgbẹ́ òṣèlú Accord pé wọ́n fẹ́ dẹ́bi ru òun nítorí òṣèlú. Ẹgbẹ́ òṣèlú Accord ti kọ̀ láti ṣe ìpàdé pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n sì béèrè fún kí wọ́n mú àwọn tó pa ọmọ ẹgbẹ́ àwọn. Ẹgbẹ́ náà sọ pé ọlọ́pàá kò gbé ìgbésẹ̀ kankan lórí àwọn ìkọlù sí àwọn ọmọ ẹgbẹ́ àwọn ní Òṣogbo, Ẹdẹ àti Ìkirè láti ọ̀pọ̀ oṣù sẹ́yìn. Wọ́n tún fi ẹ̀sùn kan àwọn ọlọ́pàá pé wọ́n ń ṣe ojúsàájú. Ìpinnu wọn náà láti kọ ìpàdé náà ti mú kí ìbànújẹ́ ọkàn láàrin àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn agbófinró náà pọ̀ sí ṣáájú ìdìbò. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ó kéré tán
èèyàn 6 ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn nígbà tí ọ̀pọ̀ míì sì farapa nínú àwọn ìṣẹ̀lẹ̀ ipá òṣèlú ní Òṣogbo, Ẹdẹ, Iléṣà àti Ilé-Ifẹ̀ láàrin oṣù kọkànlá ọdún 2025 sí oṣù karùn-ún ọdún 2026. Àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí pẹ̀lú pípani nínú ọmọ ẹgbẹ́ ìṣèlú APC, ìgbìyànjú láti pa alága ìbílẹ̀ ẹgbẹ́ Accord àti àwọn ibùdókọ̀. Ìròyìn náà ṣàfihàn pé ìṣẹ̀lẹ̀ ìjà àti yínyìn ìbọn ń ṣẹlẹ̀ léraléra bí ìdìbò ọdún 2026 ṣe ń súnmọ́lé, pẹ̀lú bí àwọn ẹgbẹ́ olóṣèlú ṣe ń fi ẹ̀sùn kan ara wọn. Àwọn ará ìlú pè fún ìgbésẹ̀ tó lágbára láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá fún ààbò ní ọ̀rọ̀ pàtàkì jùlọ fún ọ̀pọ̀ olùdìbò ṣáájú ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí. Ká tó mú àkójọpọ̀ ìròyìn òpin ọ̀sẹ̀ yìí wá sópin, wọ̀nyí ni àwọn kókó tá a mẹ́nu bà lẹ́ẹ̀kan sí i. Amúwasétìgbọ́yín pé ní àjọ elétò ìdìbò kóró ojú sí àìfẹ́kópa nínú ìdìbò. Bákan náà, amúwasétìgbọ́yín pé ìgbìmọ̀ tó ń rí sí àlàáfíà ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn alámòjútó 45 fún ètò ìdìbò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn jàǹdùkú olóṣèlú ṣekú pa ọmọkùnrin ẹni ọdún 14 nílùú Ìlóbù. A tún mú wá fún yín pé ẹgbẹ́ òṣèlú Accord kọ̀ láti ṣe ìpàdé pẹ̀lú àwọn ọlọ́pàá. Bákan náà ni a sọ fún yín pé ó kéré tán èèyàn 6 ti pàdánù ẹ̀mí wọn látàrí ìwà jàgídíjàgan àti jàǹdùkú òṣèlú ní àárín oṣù 7 ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Èyí ni òpin fún àkójọpọ̀ ìròyìn fún tọ̀sẹ̀ yìí. Orúkọ mi ni Rukayat Ọpẹ́yẹmí Abdullahi. Ẹ ṣeun tẹ́ ń wò wá.